Àjọ DSS ti fi ọwọ́ ṣìkún òfin mú Sowore ní kété tó balẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà. Gbajúgbajà ajìjàgbara àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ olóṣèlú ìyẹn Ọmọyẹlé Sowore níròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé àjọ DSS ti rọ́wọ́ tó gbàrà tó gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú Murtala Mohammed tó wà ní ìpínlẹ̀ Èkó láàárọ̀ òní ọjọ́ Àìkú. Ìgbésẹ̀ yìí wáyé látàrí àṣẹ láti òkè pé kí àjọ DSS, àwọn ẹ̀ṣọ́ aláàbò ní pápákọ̀ òfurufú àti ti àjọ tó ń rí sí wíwọlé àti jíjáde mú Sowore kí wọ́n sì fi pamọ́ sí àkàtà wọn ní kété tó bá ti ń gúnlẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà. Àṣẹ ọ̀hún níròyìn ṣe ìfìdímúlẹ̀ rẹ̀ pé ọ̀gá àgbà àjọ DSS tuntun ìyẹn Adéọlá Àjàyí pàṣẹ rẹ̀ látàrí pé àwọn nígbàgbọ́ pé Ọmọyẹlé Sowore kó ipa tí kò kéré níbi ìwọ́de àti ìfẹ̀hónúhàn fi òpin sí ìṣèjọba tí kò dára ìyẹn End Bad Governance tí wọ́n ṣe kọjá lọ jákèjádò orílẹ̀-èdè yìí. Ẹ̀ka ìròyìn lóríṣiríṣi síwájú sí i nípa dídarapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.